wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni kì í ṣe ìyàwó Sàárà. Very, very fit. Aya mi ọba ló fi wá fúnra kálayọ̀ kalẹ̀ ló dá ìdùnnú tọ́lá fún mi ìbùkún ayé tún ni máa lọ jàre ká má ṣe wí mi ò ṣe mọ́ fúnra aya mi tó jẹ́ kí lẹ́yìn ọgbà mi tó kún mi tó mọ ìtọ́jú tó yẹ fọkọ ẹ̀ jẹ́ káàkiri. Say it again. Most people that they are saying they use me to pay basically. We have paid yesterday. Méjì tí wọ́n o láyé sọ́lọ́hún ti ẹ̀dá àṣà ọ̀wọ́n ẹ̀rín ọkàn mà ló jẹ́ o aya kó má má jẹ bànújẹ́ mọ́ kákáyáré ajakanlé ọmọ àgbáyé aya ni aya mi ó ní ìgbà fún fọ́kọ ká ní àṣepẹ́ títí tí èṣù kan máa yà wá o. Aya ni aya mi ó ní ìgbà fún fọ́kọ ká ní àṣepẹ́ títí tí èṣù kan máa yà wá. Aya ni aya mi o aya ni aya mi ó ní ìgbà fún fọ́kọ aya ni aya mi ó ní ìgbà fún. Kì í ṣe ìyàwó Sàárà o, wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni kì í ṣe ìyàwó Sàárà, wọ́n nífẹ̀ẹ́ ara wọn kì í ṣe ìyàwó Sàárà. Àwọn Haúsá àkì fún ọmọ wa àfi dọ́rẹ̀ẹ́ àkì fún ọmọ dá owó bàbá ò sì jẹ́ owó kò sí rán kò jẹ́ náwó kò sì sí àìtọ́jà TBS àbí kí a máa ń pè é àfi ọmọ wa yáwó àti fún ọmọ wa dọ́rẹ̀ẹ́ ìfẹ́ ni o kì í ṣe ìyàwó Sàárà, wọ́n fẹ́ ní ṣùlọ́kà ni. Àwọn obìnrin tí ń ṣe kúdò ṣe kóríwú fáyànfẹ́ tó jọkọ̀ wọn kò pọ̀ mọ́ wọn láyé kárọ̀kùnrin tó máa lájì àpọ́nlé ẹ bá ń gbóríyìn fún wa èmi 1 out of 20 tó sọ̀wọ́n ká tó rọ́kọ̀ táláyà mi móríwú ó ṣe wúrí ẹ̀ fún dandan ní ká ṣe tábó káyé dẹ̀gbọ́ bí wọ́n ṣe kọ́gbọ́ta kọ́kọ́ sétí tíyàwó fi di ọkọ aya ni aya mi.